ẹ káàsán gbogbo lé ẹ káàsán gbogbo lé ṣé àwọn kan ti máa ń sọ lánàá mo sì tẹnumọ́ pé ká gbé àṣà wa ga, ká gbé ìṣẹ̀ṣe wa ga, ká gbé èdè wa ga, ká gbé àwọn alálẹ̀ wa ká gbé wọn ga. Ẹ jẹ́ ká kọ orin kékeré kan báyìí. Orin yẹn lọ báyìí wọ́n ní ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé ẹ̀ṣà wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé àṣà wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ. Ṣẹ́rí orin yẹn, ìṣẹ̀ṣe àṣà wa ẹ jẹ́ á gbé lárugẹ. Ẹni kí ni díẹ̀ ẹ wá gbọ́. Ṣẹ́rí nǹkan tí à ń fi ojú tẹ́ńbẹ́lú yìí pé àṣà wa kò tó nǹkan, àṣà àwọn àjèjì ní láti máa tó kọjú sí. Ṣé fẹ́ gbọ́ ẹ jẹ́ ká wo àwòrán yìí. Wọ́n sọ lédè Gẹ̀ẹ́sì, màá túmọ̀ ẹ̀ fún yín. Ní ìlú Brazil wọ́n ń ṣe ọdún tí wọ́n fi ń ṣe, wọ́n ń gbé èṣù ga. Kódà wọ́n ń ṣe àwọn tó máa jó ara wọn, wọ́n á borí nínú àwọn ẹgbẹ́ tó ń gbé tó ń bọ èṣù. Ẹ wá wò, tá a bá ń sọ pé ká gbé àṣà wa lárugẹ, ká gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ẹ máa ní à ń sọ bákanbàkan, à ń pariwo, à ń tẹnu mọ́rọ̀ jù. Ní Brazil tẹ wò yẹn, ṣé wọn kí mo sọ́ra náà, wọ́n ń ṣe ẹ̀sìn kìrìtẹ́nì àmọ́ wọn ò fi ìṣẹ̀ṣe yẹn wọn ò fi ṣeré rárá. Ẹ wá wò ó, kò pọ̀jù ó, ẹ kàn gbọ́, ẹ jẹ́ àjọ wò ẹ wọn náà. A samba group that highlighted prejudices against African Brazilian religions has been crowned the champions of this year's Rio de Janeiro Carnival Parade. The Granja Rio Samba School has won its first title with a song, costume and floats that paid tribute to Esu. Wọ́n ní nǹkan tí àwọn ẹgbẹ́ yẹn ṣe, wọ́n ṣe láti fi bọ èṣù, láti fi kí èṣù. Àwọn làwọn aborí ní gbogbo àwọn ẹgbẹ́ tán ṣe, àwọn tán wà nínú ijó ọjọ́ yẹn ní ilẹ̀ Brazil. Tọ́rọ̀ mi yé yín, àwọn ló borí. Ṣé rí pé a bá ń sọ pé ẹ bá wa gbé ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ. Ṣé rí báyìí ẹ jẹ́ á máa wò ó lọ, kó pọ̀ jù díẹ̀díẹ̀ ni mo kàn fẹ́ fi ṣe ọ̀rọ̀, mi ò fẹ́ kó pẹ́ jù, mo fẹ́ kéré kó tó àwọn èèyàn wa létí. Kó má ju ìṣẹ́jú márùn-ún lọ. God revered by many African cultures. The parade was cancelled last year because of COVID, and this year's event should have taken place during the carnival in February, but it was delayed due to the impact of a new variant of the coronavirus that spread across Brazil earlier. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Wọ́n ò fi àṣà wa ṣeré o. Wọ́n ò fi ṣeré rárá ni. Èèyàn kan pè mí, hold on fún mi bẹ́ẹ̀ yẹn, mo ń bọ̀. Tó ẹ̀yin èèyàn mi, ẹ má bínú pé ó pẹ́ pé mo láti ṣe àwọn kankan náà nínú. So but ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn o. Orin yẹn lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká tún kọ o. Àní ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé ìṣẹ̀ṣe wa lárugẹ, ohun àní là ń gbé lárugẹ. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Àwọn ará Brazil, àwọn ọmọ wa dẹ̀ ni o, àwọn tó kó sóko ẹrú lọ́hùn-ún, ìṣẹ̀ṣe wa ló ń ṣe, wọ́n ń bọ ìṣẹ̀ṣe wa. Ẹ má jẹ́ ká fojú tẹ́ńbẹ́lú
nǹkan ta ní aṣọ yìí wá ní ìṣẹ̀ṣe yìí ẹjọ́ yìí wá aṣọ yìí wá ní ṣọ́ọ̀ mi yé yín anyway a máa ṣe àwọn àpẹẹrẹ pé ká máa rántí lé díẹ̀díẹ̀ ibẹ̀ náà ni èdè yẹn ṣe pàtàkì mi ò fẹ́ kí ó pọ̀ jù mo máa dá dúró báyìí tẹ bá ti rí ètò ẹ̀ náà ẹ bá a pín fáwọn yẹn wa káwọn náà fetí sí kan gbọ́ kẹ́ wo ohun tí wọ́n ṣe nínú ibẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí màá mọ̀ tún play kí ni ẹ̀ kó lè yé wa ká kàn ṣe báyìí mo fẹ́ kẹ́ gbọ́. Against African Brazilian religions has been crowned the champions of this year's Rio de Janeiro Carnival Parade. The Granja Rio Samba School has won its first title with a song, costume and floats that paid tribute to Esu, the god revered by many African cultures. The parade was cancelled last year because of COVID, and this year's event should have taken place during the carnival in February. But it was delayed due to the impact of a new variant of the coronavirus that spread across Brazil earlier. So, òun lẹ ti gbọ́ yẹn o Èṣù wọ́n ń gbé lárugẹ ní ilẹ̀ Brazil kí ló tètè àwọn ò ṣe gbé Èṣù tiwa lárugẹ ẹ wò ẹ wèrò wọ́n ń gbé Èṣù tí àwọn kan máa ní Èṣù ní kíní kan ẹ mọ̀ pé orúkọ ńlá lè Èṣù ṣe rí Èṣù yàtọ̀ sí Sátánì wọn o Èṣù ó yàtọ̀ pátápátá sí Sátánì wọn o ṣọ́dọ̀ mi yé yín Èṣù jẹ́ ara àwọn òrìṣà tí aláti máa gbé lárugẹ wọ́n ti yí ọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n túmọ̀ Èṣù sí Sátánì kò dẹ̀ jọra wọn kò tẹ̀ jọ rárá ni a máa mẹ́nuba ọ̀rọ̀ yẹn à á tú ọ̀rọ̀ yẹn palẹ̀ yékéyéké níjọ́ kan bóyá èmi àti àwọn tó ń mọ̀ ń pa ọ̀rọ̀ Èṣù àti ọ̀rọ̀ Ifá a máa gbé wọn wá wọn á bá wa sọ̀rọ̀ lórí ayé kó lè yé gbogbo wa sí tó àrùjú báyìí lọ ẹ ṣeun o ẹ jẹ́ báyìí máa pín ìtòbẹ́ bá ṣe ń rí Citizen wà ló ń kí yín láti orí Oòduà TV Radio kò ní sí wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè àdélẹ̀ ìlérí ilẹ̀ ìlérí wa dẹ̀ ní òmìnira ilẹ̀ káàárọ̀ òjìrì ó ti ṣeé ṣe fún wa ó ti ṣeé ṣe àṣẹ wà àṣẹ wà àṣẹ wà láṣẹ Èdùmàrè ó ti ṣeé ṣe kò ní sí wa kò ní rẹ̀ wá o ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ṣe kìíní ẹ wérò Èṣù tí àwa ń kà tá a kà kún wọ́n ń gbé lárugẹ ohun àní là ń gbé lárugẹ ohun àní là ń gbé lárugẹ o ẹ bá wa gbé ṣẹ̀ṣẹ̀ wa lárugẹ ohun àní là ń gbé lárugẹ tó ẹ ṣeun o ẹ bá a pín ètò yìí Citizen wà lókè lẹ́ẹ̀kan sí ó dìgbà kan náà.